Àpọ́nyan ìyà, olóhùn yàn yá, ta ni a ò bá kóṣù méjìlá fún, kó gúnyán kòǹkò fún ni jẹ. Àpọ́nyan ìyà, olóhùn yan ìyá, ta ni a ò bá kóṣù méjìlá fún, kó gúnyán kòǹkò fún ni jẹ. Nílẹ̀ Yorùbá, àpọ́n ni ọkùnrin tó ti bàlágà àmọ́ tí kò ní ìyàwó nílé. Yorùbá ń ṣe àlàyé pé ìgbàkígbà tírú èèyàn bẹ́ẹ̀, lẹ́ni tó jẹ́ ọkùnrin tó ti bàlágà tó níyàwó àmọ́ tí kò níyàwó nílé, tó bá wò láyìíká, tó bá wò ládùúgbò, tó wá fi obìnrin àgbàlagbà tó fi ṣe ìyá, bírú ọkùnrin bẹ́ẹ̀ bá ń kó iṣu lọ fún irú ìyá bẹ́ẹ̀ wípé ó dá ìyá, iṣu rèé, mò ń lọ sóko, ẹ dákun ẹ bá mi gún iyán kí n tó dé. Ìgbàgbọ́ Yorùbá ni wípé iyán tírú ọkùnrin bẹ́ẹ̀ á máa jẹ á kéré púpọ̀ sí òṣùwọ̀n iṣu tó ń kó wá. Irú ọkùnrin bẹ́ẹ̀ lè kó iṣu bíi 12 lọ sọ́dọ̀ ìyá, àmọ́ tó jẹ́ pé bó bá ti jẹyán lẹ́ẹ̀mejì, iṣu ti tán nìyẹn. Òun ni Yorùbá fi ń sọ wípé àpọ́nyan ìyà, olóhùn yan ìyá, ta ni a bá kó iṣu 12 fún, kí ó gúnyán kòǹkò fún ni jẹ. Yorùbá ṣe ní àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọn ò kí ń ṣe ìyàwó ilé ẹni, àmọ́ tó jẹ́ wípé a yàn wọ́n gẹ́gẹ́ bí onírànlọ́wọ́. Yorùbá ń ṣe ní àlàyé pé irú obìnrin bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe oore sílè méjì fún ni, wọ́n ti jẹ sílè 10 kúrò ní ara ẹni. Òun ni wípé ìwọ tí o bá tí tó gèlètè kò yé máa mífẹ̀ẹ́, ṣe ni kí o dìde ńlẹ̀ kó gbẹ́rù ara rẹ̀. Yorùbá fi ń pa á ní òwe wípé àpọ́nyan ìyà, olóhùn yan ìyá, ta ni a bá kóṣù 12 fún, kí ó gúnyán kòǹkò fún ni jẹ.